tó ẹ kú ojúmọ́ o ẹ̀yin ará wa gbogbo níbikíbi tọ́wọ́jà ètò yìí bá ti bá yín ẹ káàsán ẹ sì tún káalẹ́ lórí àkókò tẹ́ bá lè wà ládùúgbò lápá ibi tẹ́ bá wà. A kí yín tológun a kí yín tẹ̀ṣọ́ ọlọ́run ọba tó ní kápá ọlá alágbára lórí ohun gbogbo ọba tó lè ṣohun gbogbo ọba jíkọjọ́ kúdà àyìn ológo ìwọ lọba àjíkí ọba àjígẹ̀ ọba afẹ́nifẹ́re ọba àjùwàpè agbénimọ́dẹ̀yìn afúnimọ́ṣẹ̀rẹ̀gún ọba lógolọ́lá àní ìlẹ́yẹ ọ̀gbàgbà tí gbára àdúgbò àbọ̀wọ́gbọ̀gbọ̀ tí fi yọmọ ẹ̀ náà fìn Elédùmarè ìbà rẹ o àti wáyé ọjọ́ ìbàlọ́ rẹ àti wọ̀ oòrùn ìbàlọ́ rẹ ìbà orígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Yorùbá ìbà kínní obìnrin tó doríkodò tí ó ṣẹ̀jẹ̀ ìbà kínní ọkùnrin tó doríkodò tí ò ró tó ìbà lọ́wọ́ ọmọdé ìbà lọ́wọ́ àgbàlagbà ìbà àwọn tó kọ́kọ́ sọ káwa tó máa sọ ẹ dákun ẹ má jẹ́ kó hun àwa náà. tó ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ nílùú Ìbàdàn lánàá tó gbomijé lójú gbogbo abiyamọ ìṣẹ̀lẹ̀ ń gbomijé lójú gbogbo abiyamọ. ìṣẹ̀lẹ̀ burúkú níṣẹ̀lẹ̀ ọ̀hún níbi tá a ti rí arákùnrin kan tí ń sá kíjokíjo fún àwọn agbófinró. ó gba one way láti rìn àmọ̀dí pàtàkì tó fi gba one way. nídìí èyí àwọn agbófinró dìímú láti má jẹ́ kó gba one way kó ti lu òfin ìjọba àti òfin ìrìnnà. látàrí bí ṣe ń ṣe kìràkìtà yìí ìbọn yínyìn wáyé torí àgbọ́dọ̀ pé láṣìta àbọn ìyún kì í ṣe àṣìta àbọn ni ìbọn àmọ̀ọ́mọ̀ yẹn ni. ìbọn náà sì fa ọmọkùnrin kan tọkùnrin yẹn ń gbé lọ ṣèdánwò tó jẹ́ ọmọ bíbí inú rẹ̀. ọmọ ẹ̀ méjì ló wà nínú mọ́tò ìbọn pa kan nínú àwọn ọmọ méjèèjì tí wọ́n tẹ òkú rẹ̀ lẹ̀. ó pa ọmọ náà nífọ̀nàfọ̀nṣu tó jẹ́ pé tẹ́ ẹ bá rí bàbá yẹn ó fẹ́ ya wèrè lánàá. ẹ̀yin ènìyàn mi ìṣẹ̀lẹ̀ burúkú ni. ẹ̀gbọ́n rírí rẹ̀ sì wà lára mi bí mo ṣe dúró yìí tí n bá rántí bí kinní yẹn ṣe lọ. bó ti jẹ́ pé a sì ń bẹ̀ ṣùgbọ́n a rí fọ́nrán náà tán taari ẹ̀ sí wa lóríṣiríṣi ọ̀nà. àwọn ilé ìta kọ́kọ́ rí ọ̀tọ̀ ni eré ìta padà wá rí àárí wípé bàbá yẹn náà ní ibi tóun náà ti ṣe àṣìṣe. méjì lọ̀rọ̀ náà kú sí. ń bẹ lọ́wọ́ ọlọ́pàá àṣìṣe àkọ́kọ́ ìkejì náà ń bẹ lọ́wọ́ bàbá tó gbé ọmọ rẹ̀ sínú mọ́tò tí ń fi wọ́n sáré. èyí yóò jẹ́ ẹ̀kọ́ fún gbogbo wa yóò jẹ́ ẹ̀kọ́ fún gbogbo wa yóò jẹ́ ẹ̀kọ́ fún ọlọ́pàá yóò sì jẹ́ ẹ̀kọ́ fẹ́ni tó wa mọ́tò bàbá ọmọ tó kú. fún ìdí kan tàbí ìkejì tí èèyàn bá gba one way bí bàbá yẹn ṣe gbà lánàá tí ń sá eré lọ ẹ̀tọ́ tí irú ẹni bẹ́ẹ̀ ní láti ṣe òun ni pé tọ́lọ́pàá bá ti dá ọ dúró kó o sì dúró kó o ṣàlàyé ara rẹ. ìrìn àjò ayé yẹn ò jù bẹ́ẹ̀ lọ. tán bá ti dá ọ dúró ọ ti mọ̀ pé ọ̀rọ̀ owó ni ó jẹ kò sọ́gbọ́n wọ́n ti mú ọ already. nǹkan tẹ́mi máa ń sọ nìyẹn.
owó lè má sí lọ́wọ́ rẹ tó wò bá sí lọ́wọ́ èèyàn dáràn o ẹni tó wò sí lọ́wọ́ rẹ kì í pẹ́ lẹ́yìn ibi tí bàbá yẹn ti jẹ̀bi ní tiẹ̀ nu ẹ̀bi tó dẹ̀ jẹ ẹ̀bi ńlá ni tó bá jẹ́ pé kò sọmọ náà nínú mọ́tò àbáyẹn lọ́ta àbáyẹn ó bà òun lẹ̀mí rẹ̀ ò bá ṣòfò lánàá ikú bàbá lọmọ yẹn gbà kú òdodo ọ̀rọ̀ bẹ́ẹ̀ korò òdodo ọ̀rọ̀ bẹ́ẹ̀ ó korò èdè tó ti jẹ́ ti tàwọn ọlọ́pàá ṣe rí mo sọ̀rọ̀ kan mo ní orílẹ̀-èdè Nàìjíríà jókòó sórí gunpowder níjọ́ tó bá máa gbiná mo sọ dáadáa láìmọye ìgbà ẹ̀yin ọlọ́pàá ẹ̀yìn ìbọn yóò sun yín jọ náà nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ò ṣẹ̀ lọ́lọ́pàá ti rán sọ́run ọ̀sán gangan lórílẹ̀‐èdè yìí ṣé ẹ rántí EndSARS ṣé ẹ mọ̀ tó ṣẹlẹ̀ kéèsì táwọn ọ̀dọ́ múlẹ̀ ní kéèsì EndSARS nígbà yẹn lórí police brutality tí bàbá ti wà lọ́wọ́ yín tẹ́ ẹ lọ́tanú èèyàn ò ní jọ yín lójú ẹ̀mí èèyàn kì í jọ yín lójú àmọ́ ìgbà tọ́lọ́pàá máa sọ fún yàn lójú àyà pé àwòsótì láì ṣẹranko ìjọba sì ń rí ní gbogbo ìgbà ẹ̀ ń rí ẹ̀ẹ́dẹ̀ ní àdírẹ́sì iṣu yìí ìtakàn gbọ́ ni pé tẹ́ bá ka nǹkan lórí atẹ́gùn ẹ̀ ní pé lásìkò tá a wà yìí a fẹ́ kí kinní yìí kó wá sópin ẹni tó bá dánrù rẹ̀ wàá fi mú rẹ̀ dófin kò sì yé ṣẹlẹ̀ tó bá jẹ́ pé lódodo ẹ̀ ń fi wọ́n dófin àwọn tí wọ́n ń ṣe àtìtà àbọ̀n yìí yóò ti dínkù láwùjọ bọ́ ẹ ṣe bẹ́ẹ̀ ẹ kọ̀ntínú láti máa yìnbọn pa àwọn èèyàn láàrin ìlú tó bá jẹ́ pé bàbá yẹn náà ní ìbọn lọ́wọ́ lánàá lápẹ́ ìlú tán ti fòfin sí ìbọn ni ṣe mọ̀ pé àwọn ọlọ́pàá tó dùn yẹn náà ò ní farare lọ wọn ò ní farare lọ níbi tí wọ́n ti allow everybody mọ́ gbébọn sọlọ́pàá pààyàn báyẹn wọ́n wà lọ nírọ̀wọ́rọ̀sẹ̀ ṣé kò ní dogun kò ní dọdẹ ìdí ni tá a fẹ́ pàrọwà síjọba wípé iṣẹ́ púpọ̀ ń bẹ lọ́wọ́ yín láti ṣe pẹ̀lú àwọn ọlọ́pàá tí ń kóbọn yẹriyẹri kiri especially àwọn ọlọ́pàá aláṣọ dúdú tó jẹ́ pé àwọn àti criminal àti àwọn èèyàn handle criminal innocent people tí wọ́n ní kí wọ́n máa ṣọ́ òun làwọn ń pa ní tiwọn. ṣé pé ara àwọn àràpá nǹkan tó kọ́ sí EndSARS rèé tó fẹ́ da orílẹ̀-èdè sínú ọ̀wọ̀ọ̀wù ṣe mọ́ tó dúrí lórílẹ̀-èdè yìí dèní ìjọba ìtẹ́fìmọ̀ pé ìjọba ò ka èèyàn tí ń bẹ nínú orílẹ̀-èdè ikún wọ́n kàn switch kínní yẹn ni ẹ mú àwọn èèyàn kúrò ní SARS ẹ kó wọn sínú kẹ́dá ń gbé àwọn lè tán swap àbí nǹkan tẹ́ ń pè wọ́n sí ẹ̀ka exchange orúkọ wọn ẹ̀ka change orúkọ wọn lásán àwọn SARS gbà yẹn àwọn náà wà ń ta lẹ́nu tá a tún rí. ìjọba ó kù sọ́wọ́ yín o mo mọ̀ pé torílẹ̀-èdè yóò bá dàrú ọwọ́ ìjọba ló wà tí ò bá sì ní í dàrú ọwọ́ ìjọba ni ó ti wá. àwọn aráàlú tẹ̀ ń díẹ̀ lójoojúmọ́ tẹ̀ ń wò wọ́n bí wàtí pé wọn ò ní kò sí tí wọ́n ó ṣe ìjọ tí ó bá yíwọ́ ìjọ tó bá máa yíwọ́ ipa yín ò ní ká ẹ̀rọ máa ń sọ lójoojúmọ́ ó dàbí ọ̀rọ̀ àwàdà ó dàbí ọ̀rọ̀ eré ìjọ tí ó bá yíwọ́ ipa yín ò ní ká gbogbo yín ẹ wò kí báyìí ẹ gbójú wọlé ẹ sì ní omi ò sì ní bọ́ lójú yín jọ náà ẹ ní mọ ibi tó yẹ kẹ́ gbégbà
ń bọ̀ wá síbẹ̀ ṣé mo pa ń sọ lójoojúmọ́ dàbí eré ń bọ̀ wá bẹ̀. Kí èèyàn tó lè ki àwọn èèyàn mọ́lẹ̀ kẹ́ ẹ sì mú kẹ́ ẹ sì sọ kẹ́ ẹ sì dá ẹ̀mí ọmọ ọlọ́mọ kẹ́ ẹ dẹ̀ dá lógbòdò lójijì. Ọ̀rọ̀ ń bọ̀ ń bẹ lọ́jọ́ kan o, ọ̀rọ̀ ń bọ̀ ń bẹ lọ́jọ́ kan. tó ìyẹn báyẹn ó dọ̀rọ̀ kan tó ṣẹlẹ̀ tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí tí ó kọ mí lóminú. Mo gbọ́ ọ̀rọ̀ yẹn ó ti tó ọ̀sẹ̀ kan sìn, ṣùgbọ́n àwọn àwò pé ṣé ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí ṣé bẹ́ẹ̀ náà lórí àbí erémọdé ni. Ṣé bẹ́ẹ̀ lórí àbí erémọdé tí wọ́n ní kí wọ́n ṣe òfin tipátipá kan ní ìlú Àbújá. Òfin tipátipá yìí ó kọ mí lóminú pé ẹni tí ò bá dìbò ó ní tí wọ́n fojú rẹ̀ rí. Ẹ ti kọ́kọ́ gbọ́rọ̀ náà ná, mo fẹ́ kẹ́ gbọ́ kẹ́ lísìn sí kẹ́ mọ bí tí ń lọ. Mo fẹ́ kẹ́ gbọ́rọ̀ náà. Ẹ̀yin ọmọ Nàìjíríà, ẹ wá gbọ́, òfin tipátipá kan làwọn aṣòfin wa ń gbé bọ̀ yìí o. Àwọn ọlọ́pàá Nàìjíríà yóò tún rí iṣẹ́ tuntun gbà báyìí, kí gbogbo àwọn ọmọ Nàìjíríà sì múra láti kojú ọlọ́pàá nígbà tó bá yá. Nítorí òfin tuntun kan ń bọ̀ lọ́nà báyìí, àwọn aṣòfin ń sáré ṣe òfin náà ní wàràwàrà. Bó bá sì balẹ̀, ẹni tí ò rà lè san. Ǹjẹ́ ẹ ti gbọ́ rí nílùú tó lọ́ba tó sì níjòyè pé béèyàn kò bá dìbò yóò torí ìyẹn ṣẹ̀wọ̀n? Bóyá àwọn olóṣèlú ṣe dáadáa tàbí wọn kò ṣe dáadáa, dandan ni kéèyàn dìbò fún wọn. Kódà kéèyàn mọ̀ pé olóṣèlú náà kò ṣe dáadáa tí kò sì fẹ́ dìbò fún un. Òfin táwọn aṣòfin wa ń gbé bọ̀ rèé pé tipátipá nìbò, ẹni tí kò bá dìbò ẹ̀wọ̀n ló ń lọ. Ó fẹ́rẹ̀ jẹ́ níjọ́ aláyé ti dáyé, afẹ́rẹ́ má tí ì gbọ́ irú eléyìí rí, pàápàá ládùúgbò tiwa níbí. Àmọ́ ní Nàìjíríà, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló jẹ́ pé ohun téèyàn kò ronú ẹ̀ rí rárá a máa déédéé ṣẹlẹ̀ lójijì tí kò ní sí ohun tí ẹnikẹ́ni lè ṣe sí i. Àwọn olóṣèlú Nàìjíríà fẹ́ korí àwọn ọmọ Nàìjíríà gbogbo abẹ́ pátá. Bẹ́ẹ̀ làwọn fẹ́ joyè aṣẹ̀málù tó jẹ́ kò sẹ́ni tó tó bẹ́ẹ̀ láti béèrè ohun tí àwọn bá ṣe lọ́wọ́ wọn. Ibi tí èyí yóò yọrí sí, Ọlọ́run nìkan ló mọ̀. Ní ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin lọ́jọ́bọ̀, ìyẹn ọjọ́ Àlàmísì ọ̀sẹ̀ yìí tọ́sídẹ̀ẹ́, àwọn aṣòfin tutọ́ síra wọn lójú nítorí òfin yìí. Ṣùgbọ́n àwọn tí wọ́n fẹ́ òfin náà pọ̀ ju àwọn tí kò fẹ́ lọ. Òfin náà sì ti kọjá lọ sọ́dọ̀ àwọn ìgbìmọ̀ alábẹ́sẹ́kẹ́lé. Tó bá sì ti ibẹ̀ dé, àfàìmọ̀ kó má jẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọn yóò fọwọ́ sí i. Tí wọ́n bá ti fọwọ́ sí i báyìí, kìnní náà dòfin nìyẹn. Ọmọ Nàìjíríà yòówù tó bá sì ta lù ú, tọ̀hún yóò fẹ̀wọ̀n jura. Kí ni òfin náà wí? Ẹni tó béèrè ọ̀rọ̀ ló fẹ́ díẹ̀ gbọ́. Ohun tí òfin tuntun yìí sọ ni pé ẹni yòówù tó bá ti tó ẹni tó lè dìbò ní Nàìjíríà, ìyẹn ẹni tí ọjọ́ orí ẹ̀ bá ti pé ọmọ ọdún 18 years, tó wá kọ̀ tí kò dìbò tí kò sì rí àlàyé kan fi sílẹ̀ ìdí tí òun kò fi dìbò, 1,100 náírà ni yóò san gẹ́gẹ́ bí owó ìtanràn, tàbí kí wọ́n sọ ọ́ sẹ́wọ̀n oṣù 6, tàbí bí inú bá bí adájọ́ kó pa méjèèjì pọ̀ fún un, kó sanwó kó sì tún ṣẹ̀wọ̀n. Kò sí èyí tí kò lè ṣẹlẹ̀ sọmọ Nàìjíríà tó bá kọ̀ tí kò dìbò lásìkò ìbò. Èyí ni pé níbi tí ọ̀rọ̀ dé dúró báyìí, bí àbá òfin yìí bá fi lè wọlé pátá, kò sí ọmọ Nàìjíríà kan tí yóò jókòó sílé lọ́jọ́ ìdìbò tí yóò ní nítorí ọ̀rọ̀ àwọn olóṣèlú yìí ti sú òun, tàbí tí yóò ní kò sẹ́nìkan tó wù òun láti dìbò fún nínú àwọn tó jáde, tàbí pé ẹni tí òun fẹ́ dìbò fún yìí tí òun bá dìbò fún kò lè wọlé, kí ó wá lòun dààmú ara òun sí. Ẹni tó bá ṣe gbogbo eléyìí yóò ṣẹ̀wọ̀n dandan ni o.
bẹ́ẹ̀ ni kò sí kí òfin yìí má kẹsẹ̀ járí bí wọ́n ti ń tọ́ yìí nítorí olórí ilé ìgbìmọ̀ aṣòfin fúnra ẹ̀ Tajudeen Abbas ló gbé òfin yìí wá tó sì wá aṣòfin míì láti ìpínlẹ̀ Plateau pé kó bá òun kí n lẹ́yìn ìyẹn aṣòfin Daniel Asama. Àwọn méjèèjì ni wọ́n pawọ́pọ̀ tí wọ́n gbé òfin náà síwájú ilé ìgbìmọ̀. Níṣẹ́ làwọn ìgbìmọ̀ sì bẹ́ mọ́ bí ajá tí ebi ń pa tó wá gán ní eegun ẹran. Wọ́n láwọn òrírò ọ̀jọ̀gbọ́n bíi ti spíkà àwọn yìí rí. Wọ́n ní olórí tó ṣe ń yangàn láwùjọ ni. Kí ló wá ń dùn nínú wọn tó bẹ́ẹ̀? Ohun tó ń dùn nínú wọn ni pé ẹni burú mà o. Ẹni tí yóò wí fún tí yóò sọ ọ́ dìjà ló ń wà. Bẹ́ẹ̀ ni bí èèyàn bá ń kọrin tí kò dùn, òun náà yóò máa fi ti ara ẹ̀ gbọ́. Tí wọ́n bá ń béèrè ibi tí àwọn èèyàn ti kórìíra ìbò dídì, kí Nàìjíríà yìí jẹ́ ọ̀kan ní gbogbo ayé. Àwọn ọmọ Nàìjíríà kì í fẹ́ dìbò, bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ rárá. Àwọn ọmọ Nàìjíríà fẹ́ràn láti jáde dìbò tí àsìkò ìdìbò bá ti dé. Wọn yóò sì máa fi ìdùnnú wọn hàn pé àwọn náà fẹ́ dìbò fún ẹni tí àwọn fẹ́. Àmọ́ bí ọjọ́ ṣe ń borí ọjọ́ ni àwọn olóṣèlú ń ba kinní náà jẹ́ sí i. Àwọn olóṣèlú yìí ni yóò ṣe èrú burúkú lásìkò ìdìbò. Ẹni táwọn èèyàn bá dìbò fún kọ́ ni yóò wọlé. Bí àwọn òṣèlú yìí sì ń ṣe rádaràda nílé ìjọba tí wọ́n ń ṣe aburú táwọn aráàlú bá múra láti fi ìbò yọ wọ́n dànù. Nígbà tí wọ́n bá dìbò, kódà kí gbogbo ayé rí i pé wọ́n kò dìbò fún ẹni náà, tọ̀hún làwọn tí wọ́n ń ṣètò ìdìbò yóò kéde orúkọ ẹ̀ pé ó wọlé. Ohun tó jẹ́ kí ọ̀rọ̀ náà sú àwọn aráàlú rèé tí wọ́n sì fi ìbò sílẹ̀ fún àwọn olóṣèlú olójòóró yìí pé kí wọ́n máa ṣe lọ fúnra wọn bí wọ́n bá ti fẹ́. Ó bá ṣe pé nígbà tí ohun gbogbo lọ déédéé ni lásìkò ayé àwọn Awólọ́wọ̀, bí 100 èèyàn bá forúkọ sílẹ̀ láti dìbò, ó dájú pé bí 100 ni yóò padà lọ dìbò lọ́jọ́ tí ìbò náà bá dé gan. Àmọ́ nǹkan ti yí padà lásìkò yìí nítorí àwọn olóṣèlú fúnra wọn ti bà nǹkan jẹ́. Ohun tí a bá ságbìn làáká, èèyàn kan ò ní gbin àlùbọ́sà kó ẹ̀fọ́. Ìwà tí àwọn olóṣèlú àsìkò yìí hù kò wu ẹnikẹ́ni lórí láti jáde pé òun ń dìbò, yàtọ̀ sí àwọn obìnrin tó ń kọrin láyé olúgbọ́n mo dágbòrò méje kiri nítorí àtijẹ tiwọn, àtàwọn tí kò níṣẹ́ míì ju òṣèlú yìí lọ. Ọ̀rọ̀ náà burú gan nítorí nígbà táwọn aráàlú ti rí i pé àwọn èèyàn yìí kò torí tiwọn ṣòṣèlú àti pé ìbò tí àwọn ń dì kò nítumọ̀ kankan, nígbà náà ni wọ́n ti dẹ́yẹ sí wọn. Ó sì wá dàbí pé kì í ṣe àwọn ọmọ Nàìjíríà yìí kan náà tí wọ́n ti ń jáde dìbò lọ́pọ̀ yanturu tẹ́lẹ̀tẹ́lẹ̀ ló wà nílùú báyìí ni. Ní 1999 lásìkò ìbò ààrẹ, ìyẹn nígbà tí Olúṣẹ́gun Ọbásanjọ́ àti Olúfàlàyé jọ du ipò náà, àwọn olùdìbò tí wọ́n forúkọ sílẹ̀ jẹ́ mílíọ̀nù 62 58 million. Àwọn tí wọ́n sì dìbò lọ́jọ́ ìdìbò jẹ́ 30 mílíọ̀nù 30 million, èyí tó ju ìdajì iye àwọn tí wọ́n forúkọ sílẹ̀ láti dìbò gan lọ. Ṣùgbọ́n nígbà tí wọn yóò fi dìbò ní ọdún 2019 tí Buhari àti Àtíkù jọ du ipò ààrẹ fún ara wọn lọ́wọ́, ó tilẹ̀ jẹ́ pé mílíọ̀nù 82 82 million làwọn tí wọ́n forúkọ sílẹ̀ fún ìbò náà. Mílíọ̀nù 28 péré 28 million làwọn tó dìbò, wọn kò súnmọ́ ìdajì rárá. Ti ọdún 2023 nígbà tí Tinubu, Àtíkù àti Òbí yìí ló wá burú jáì. Mílíọ̀nù 93 93 million làwọn tí wọ́n forúkọ sílẹ̀ pé àwọn fẹ́ dìbò. Àmọ́ lọ́jọ́ ìdìbò mílíọ̀nù 23 23 million péré làwọn tó dìbò. Mílíọ̀nù 7 àwọn èèyàn sì làwọn tó dìbò fún Tinubu nínú wọn. Èyí ni pé kinní náà kò lọ sókè, ó ń wálẹ̀ sí i lójoojúmọ́ ni. Nígbà tó bá sì yá, Ọlọ́run jẹ́ kí àwọn tí wọn yóò máa dìbò súnmọ́ mílíọ̀nù 5, bẹ́ẹ̀ 102 mílíọ̀nù làwọn èèyàn Nàìjíríà báyìí. Ó ṣeé ṣe kó jẹ́ ohun tó mú kí àwọn aṣòfin tiwa náà sáré gbé òfin kalẹ̀ rèé tí wọ́n ní kí wọ́n fi dandan lé káwọn èèyàn máa dìbò, èyí tí kò bá sì dìbò nínú wọn kíjọba rán lẹ́wọ̀n kíákíá. Bẹ́ẹ̀ ni kì í ṣe Nàìjíríà nìkan ni wọn yóò ti ṣe eléyìí o, àwọn orílẹ̀-èdè míì náà ṣe é. Ó ti wà nínú òfin wọn pé ẹni tó bá ti tó ìbò ìdì tí kò dìbò, ẹ̀wọ̀n tàbí kó san owó ìtanràn ni. Ṣùgbọ́n ìjọba àti àwọn òṣèlú àwọn ìlú wọ̀nyí ń ṣe dáadáa fáwọn èèyàn tiwọn ju ohun tí ọ̀pọ̀ àwọn aṣòfin ti wá ń ṣe níbí yìí lọ. Àìpẹ́ yìí ni olóṣèlú ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin kan sọ pé kò sí aṣòfin Nàìjíríà kan tí wọn kì í fún ní bílíọ̀nù kan náírà lọ́dọọdún pé kó wá fi ṣe nǹkan ribiribi sí agbègbè tó ti wá.
àmọ́ ọ̀pọ̀ àwọn aṣòfin tiwa tó wà lábùjá kì í wálé bí ìbò kò bá súnmọ́lé. Kò sì sẹ́ni tó mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wọn ń gba bílíọ̀nù kọ̀ọ̀kan náírà lọ́dọọdún láti wá fi tún ilé ṣe. Ohun tí òfin tí àwọn aṣòfin náà fẹ́ ṣe fẹ́ mú ìbínú dání rèé, tí ọ̀pọ̀ ọmọ Nàìjíríà sì ń sọ pé kí ló kàn wọ́n nínú ọ̀rọ̀ àwọn? Ṣé ẹni tí inú ẹ̀ kò bá dùn ún dìbò ni àbí kí ló dé? Lóòótọ́, olórí ilé ìgbìmọ̀ aṣòfin náà, Abbas fúnra ẹ̀ ló gbé òfin náà kalẹ̀. Àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin míì mọ̀ pé kò dáa, àwọn náà sì sọ bẹ́ẹ̀ fún. Ohun tí àwọn yìí ń tẹnumọ́ ni pé ètò ìdìbò tí kò dáa ni kò jẹ́ kí àwọn èèyàn jáde láti wá dìbò. Bí ìjọba kan bá ṣe dáadáa, àwọn èèyàn yóò jáde dìbò fún wọn. Bí olóṣèlú kan bá mú inú àwọn èèyàn dùn, àwọn èèyàn náà yóò jáde láti mú inú òun náà dùn nígbà tí àkókò ìdìbò bá dé. Ṣùgbọ́n àwọn tí wọ́n fẹ́ dìbò tí wọn kò mọ̀ bóyá àwọn kan ń gbébọn bọ̀ níbẹ̀ tí wọn yóò yin àwọn níbọn nítorí àpótí ìdìbò, tàbí tí àwọn yóò ṣe wàhálà náà tán tí gbogbo ìbò tí àwọn dì kò ní yọrí síbì kan. Ṣùgbọ́n kò jọ pé olórí ilé ìgbìmọ̀ aṣojúṣòfin àti àwọn èèyàn ìfẹ́ gbé ilé yìí. Wọ́n ní bẹ́ẹ̀ nìkan ò bá ti dìbò, ẹ̀wọ̀n ló ń lọ. Òfin tí wọ́n nìyẹn. Ọláyíwọlá Alága ló yẹ ọ̀rọ̀ òfin tuntun tí wọ́n fẹ́ ṣe yìí wò fún ibùdó àgbáyé fún àṣà àti ìṣe Yorùbá World. tèmi fẹ́ sọ ń bẹ̀ tí wọ́n fẹ́ kẹ́ gbọ́ lẹ ti gbọ́ yẹn. ṣe rí ibi tí ìlú ń lọ abẹ́rẹ́ ẹ̀yin èèyàn mi. tó Yorùbá ẹ̀yin ló bá wí jù. ṣe rí pé ipò ẹrú ojoojúmọ́ lẹni tó bá múnisìn ni ó mọ̀ gbọ́n sí. ojoojúmọ́ làwọn amúnisìn ń gbọ́n sí. bọ́dẹ̀ ṣe ń gbọ́n yìí, táwa náà ò bá tẹ̀sẹ̀ bọ̀ ìrìn àjò tiwa ká tètè kúrò lára àwọn olórí burúkú tá à ń bá ṣe yìí, wàláì wọn ò mọ kẹran mérò lójoojúmọ́ ni o. nígbà tí èèyàn 93 tí wọ́n rẹ́gísítà bò, téèyàn 23 dìbò, irú ìjọba tó wà ń ta yìí, ṣé gbogbo ọ̀nà dandan tí wọ́n ń ṣe èso yẹ kí wọ́n tún ṣe? ẹ sì fẹ́ káwọn èèyàn á máa wá dìbò fún yín kí wọ́n mọ kọ́. mò ń sọ nǹkan kan mọ́ láwọn èèyàn torí borùn wọ́n torí bòjò wọ́n wàá dìbò. ẹ lọ wo ọ̀nà àwọn tí ń dìbò, ẹ lọ wo ibi táwọn ń gbà tán ń gbọ́kadà gbà fẹsẹ̀ gbà tán ń fi mọ́tò wọn tí wọ́n gbà, àwọn olùdìbò tó jẹ́ pé àwọn èèyàn náà lẹ́fún pípín mọ́tẹ́ gba táàsì lọ́wọ́ wọn. nínú ẹ̀yin tí ẹ̀ ń ṣe ètò òṣèlú orílẹ̀-èdè yìí, mélòó nínú yín ní sanwó orí? àbí láìpẹ́ Kọ́lá Àṣírí Dangote tú pé kì í sanwó orí tẹ̀tẹ́lẹ̀ nígbà tí Buhari débẹ̀, Kọ́lá Àṣírí ẹ̀ ń tú pé kì í san táàsì. now mélòó nínú àwọn tí wọ́n ń jẹ orílẹ̀-èdè yìí ní sanwó orí tí àwọn mẹ̀kúnnù ń san? mẹ̀kúnnù ni ó sanwó orí, mẹ̀kúnnù ni ó dìbò. àwọn ọmọ tí yín tó bò dì ń bẹ lóyìnbó. àwọn mẹ̀kúnnù yìí náà lẹ́tọ̀ kó àwọn ọmọ wọn jọ, ẹ kó bọn lé wọn lọ́wọ́ kí wọ́n lọ yìnbọn nídìí ìbò. àwọn yẹn náà amukun mẹ́kọ, àwọn aráalé wọn ni wọ́n lọ yìnbọn sí láti jẹ́ àpótí. àwọn ilé wa sá fún yín pé ó tó gẹ́ alùbàtà ìdárin. kò ní rọrùn kí rẹ́fúrẹ́ǹdì ó máa yọkùn kọ́ mọ́ ọjọ́ ó máa rù kẹ́ máa kówó jẹ lábùjá, kẹ́ tó wá pé káwọn tí ń dìbò kí wọ́n máa fẹ̀mí wọn ṣòfò. làwọn yẹn ṣe sá fún yín pé ẹ kúkú máa gbé ìbò yín, ìwé tó bá wù yẹn fi ṣe. àwọn èèyàn dìde wọn láwọn fẹ́ protest, àwọn tó dìbò ní àwọn fẹ́ protest pé nǹkan tí ń ṣẹlẹ̀ ń lù ó da ẹ̀jẹ̀ wọn ó protest dòní. ẹni bá gbé placard dání ẹ fọlọ́pàá gbé. èdè expect pé káwọn èèyàn bóde kí wọ́n máa dìbò nínú oòrùn àti nínú òjò. ẹ̀yin mọ́nà vi ẹ̀ ń ṣe vi lọ sí Calabar nínú ìgbẹ́ létí odò. èèyàn mélòó ní létí odò lọ́jọ́kọ́ tí ò tí ì jẹun, tọmọ rẹ ó lọ skul tí ò tí ì sanwó skul owó lé san ni ó lọ jókòó sórí tí odò tẹ́ ń la ọ̀nà abẹ́ lọ sọ́nà Calabar. ẹ wá wo ọ̀nà táwọn èèyàn ń gbé Ṣàngó ń bí, mo ń sọ lójoojúmọ́. ẹ wá wo life táwọn èèyàn ń live ń bí. ẹ̀ṣẹ̀lẹ̀ àwọn èèyàn ti ń gbé lérí àbíbá yìí. ẹ lọ wo life tán live. gbogbo èmi ní àkútè ní
kí náà ń porúkọ alágbolé ni ẹ lọ wò ó àdìyàn kí náà ń porúkọ àwọn àdúgbò yìí ẹ lọ wò ó life táwọn èèyàn live mẹ́ láti iye ọdún ẹ lọ wò ó life táwọn èèyàn live mẹ́ inú dọ̀tí ẹ wá ríran rí pé ojú ọ̀nà bíi ó yẹ kí wọ́n ṣe kàn tẹ̀ library táwọn ti ń dìbò yìí ẹ la Àlímọ̀ṣọ́ kò sí báláboyún ṣe fẹ́ wà ní emergency ní àdúgbò Àlímọ̀ṣọ́ tí wọ́n bá fẹ́ gbé hospital yẹn bá ti lè jìnnà aláboyún yẹn ọwọ́ Ọlọ́run ló wà tẹ̀mí rẹ̀ ò bá bọ́ torí ó dọ̀ ẹ lo Ẹgbẹ́dá lọ sọ́nà Gàndò ẹgbẹ́ra láàárọ̀ kẹsàn-án lọ kẹwàá táìmù ara yín pé 30 minutes gbogbo ọ̀nà yẹn ojú ọ̀nà 5 minutes lọ ìrìn Ẹgbẹ́dá sí Gàndò kéèyàn kó lẹ́gbẹ́dá kó máa sọ pé òun lọ Gàndò gbọ́dọ̀ ju 5 minutes lọ 5 minutes dírẹ́fà yẹn gan tún ṣeré lójú ọ̀nà ni ẹ lọ wò tí àwọn èèyàn bá gbéra wọn lo 2 hours tán àbá ṣọ́ra kàyà kéèyàn wá sọ pé òun lọ sí Jẹ̀gùn ní Kọ̀tún ẹ wo ohun tójú àwọn èèyàn ò rí kí wọ́n tó ráyè bust out ní Kọ̀tún bọ́sọ́ náà gbé Ìjẹ̀gùn ibi tí mẹ̀kọ́nù ń gbénu ráwọn ojú ọ̀nà ṣe rí nǹkan kan ṣe sí pé púpọ̀ láyé ti fẹ́ rọrùn fáwọn tí ń gbé congested area báyìí ríro wọ́n á ń pariwo pé kí wọ́n wá dìbò pé 93 ló rẹ́gísítà 23 wá dìbò 70 million tó kù wọ́n ti bá bọ̀ mí lọ nínú 70 million ara àwọn tó ti travel lọ lóyìnbó nínú 70 million ara ẹni tó ti kú nínú 70 million àárín ilé tó jẹ́ pé yóò kàn jókòó sílé lẹ́jọ́ náà àwọn tó jókòó sílé lẹ́jọ́ náà ti ń jẹun tí ń gbádẹ̀mí wọn ló pọ̀ jù tó sá fún pé ká má yìnbọn pa onídìbò ẹ̀yin ò wá solution sí gbogbo yẹn wá ṣòfin ikú ṣòfin àrùn ṣòfin pé ìjọba tó bá ti wà ń ta tí ò bá ti ṣe dáadáa faraàlú ó yẹ kó lẹ ẹ̀wọ̀n ọdún 7 rí yẹn ṣe òfin pé ẹni tí ò bá ti dìbò tó bá ti lè mú yóò lẹ oṣù 6 òun lẹ̀wọ̀n àrí ṣe. Tajudeen Abbas, let me tell you one thing today. You are not doing good for the masses. That's your law. To tẹ́ra òfin tẹ́ ṣe yìí ń tanra yín jẹ ni kó 70 million tí a máa tó ṣe registration mi sí gbogbo 70 lọ kọ́ ọgbà ẹ̀wọ̀n tó tóbi go and have big prison and a biggest prison in the world go and make it now because a lot of electorate lè máa move lọ síbẹ̀ after election torí nobody will come out to vote for this nonsense again. Kò sẹ́ni tí ó jáde wá dìbò fún nonsense nǹkan rádaràdá tí ń bá kiri kò sí mọ́. Mo sọ kinní kan ibẹ̀ là ń arrive sí díẹ̀ yìí tí mo ní pé nílẹ̀ Yorùbá yìí bàbá Tinubu gbé ìbọn sáwọn èèyàn lórí báyìí lọ dìbò ní fún yín nà ìbọn sáwọn èèyàn lórí ibẹ̀ là ń bá a lọ yìí ọ̀rọ̀ tí mo sọ ló ń bọ̀ wá sí ìmúṣẹ yìí gbé ìbọn láwọn èèyàn lórí because kí láǹfààní ìbò láyé Alábíọ́lá dìbò fábíọ́lá mú bọ Abíọ́lá dojú rẹ̀ bolẹ̀ dòní àwọn tí wọ́n dojú ìbò Abíọ́lá tí wọ́n dà bolẹ̀ wọ́n sì rìn wọ́n yan fanda láàrin ìlú yìí kò sí òfin tó mú wọn sófin kò sófin tó mú òfin wọn mú àwọn tó sọ pé àwọn ò dìbò mọ́ pé kí bọ́ àwọn máa ṣòfò ìyànjẹ yẹn it has to stop now irú ìyànjẹ yẹn torí mo ń sọ fẹ́yìn ọmọ Yorùbá tẹ́yìn tí ì ṣe làákàyè tó ọpọlọ yóò tí ì jí wípé àsìkò ti tó ilé ti tó lọ wọ́n ní tí apá ò bá ṣe sánmọ́ èèyàn máa ń ká sórí ni níbi tá a bá ọ̀rọ̀ Nàìjíríà dé ó tó gẹ́ alùbàtà ìdarin ìran Yorùbá ó tó gẹ́ àwọn eléyìí wọn ó tàn wá pa ni àwọn tí wọ́n tún ti ń ṣòfin wípé tẹ́ ẹ bá ti dìbò ẹ̀wọ̀n la máa kó yín sí wọ́n fẹ́ tàn wá pa ni wọ́n ti mọ̀ pé àwọn ò ní nǹkan rẹ̀ táwọn fẹ́ ṣe táwọn fi change mind everybody at least as ẹni tó rí rẹ pé tó nírò rí
ó yẹ kó ronú pé kí là lè ṣe fáwọn ọmọ orílẹ̀-èdè yìí tó lè mú wọn change mind wọn. Ẹni tó bá torí rẹ̀ pé èèyàn tọkàn rẹ̀ wà wájú tí ìṣẹ̀lẹ̀ tọkàn rẹ̀ wà lẹ́yìn, ó yẹ kó ronú pé kí ló ní nǹkan tá a lè ṣe fáwọn aráàlú tí wọ́n fi rí i pé èèyàn làwa náà. Wá ṣòfin lórí yẹn, òfin pé tipátipá lọ dìbò láì ṣerú. Democracy là ń láàárọ̀ tó bá wù mí máa wò bóran ẹ gbé bó lẹ̀ kí n wòran kí n sọ pé kò kàn mí kó sì lẹ́fẹ̀ẹ́ fi mí ṣe. Lódodo ẹ̀tọ́ everybody ní láti dìbò, right everybody ní láti dìbò, but láti táwa ti ń lo right tiwa láti fi dìbò, kí ni right ìjọba sáwọn aráàlú láti gbà yẹn títí dè ní kí láti fi achieve. It has to stop. It has to stop. Torí ẹ̀ everybody fẹ́ kẹ́kọ̀ọ́ ìdání à ń sọ̀rọ̀ Fúlàní ń pààyàn káàkiri ẹ̀ ń propose ọlọ́pàá Sógbó nígbà tẹ́ kó àmì jáde tí wọ́n ń pa àmì àwọn tìyẹ̀ tí àwọn Boko Haram ń pa àmì o àwọn wèrè Fúlàní yìí ojoojúmọ́ náà ń pa Nàìjíríà àmì ẹ̀ wá ní ọlọ́pàá Sógbó lẹ́ẹ̀kọ́ jáde tí ó mọ sọ inú igbó. Ṣé mo mú làwọn tẹ́rù pé ń bá sọ̀rọ̀ ni sàmókú mẹ́kọ̀ọ́ lẹ pè wá ni ẹ wá ń fi wá takáìtì ẹ wá ń ṣe wá bó ṣe wù yín. Nàìjíríà mẹ́n káì mo mọ̀ bẹ́ẹ̀ Ọlọ́run mọ̀mọ́ ọjà máa bá lọ báyìí tètè fòpin sí kinní yìí. Kí ló dé? Kí ni ó jẹ́ òfù mẹ̀kúnnù orílẹ̀-èdè yìí? Kí ni hope fún mẹ̀kúnnù? Kí ni ó jẹ́ hope fún mẹ̀kúnnù? Ibi tí mò ń bọ̀rọ̀ lọ nìyẹn. Tó ẹ̀yin ènìyàn mi ní ìdúgbò báyìí lọ lórí ètò yìí tátù fún wọn fi mú àkọ́tún ètò wá. Ọmọ tí ó ṣe mí lẹ́nu náà kọ́lọ́ ọba láàánú bá tẹ́sáfẹ́fẹ́ rere kọ́lọ́ tètè bá bo òróró tùnú sáwọn òbí rẹ̀ lọ́kàn. Ẹjọ́ ẹ̀yin ènìyàn wa ẹ jẹ́ ká tún advice ara wa ní tí wọ́n bá pè ní kò dáa ẹ má jà máa try ẹ̀. Ṣe rí common sense sọ fún èèyàn lórí ọ̀rọ̀ one way mo wo kíní yẹn ó dùn mí gan o. Ẹ já wa very careful lórí ẹ̀. Kò sẹ́ni tí ì ṣe irú mistake yẹn, kò sẹ́ni tí ì ṣe, ṣùgbọ́n ṣe é mọ àwọn tí wọ́n ti ń control ìlú yìí, ṣe é ti rí bí wọ́n ṣe rí, ṣe é rí ọ̀pá àrònú wọn bó ṣe rí. Tí ọ̀pá àrò níyàn bá dorí kodò téèyàn bá lùfin obstruction ṣé ìbọn lèèyàn máa ń yìn sírú ẹni bẹ́ẹ̀? Kí la ní plate number fún? Plate number kí la ní fún? Ṣé ìbọn náà máa ń yìn sírú ẹni bẹ́ẹ̀? Ṣé ìbọn ni? Ṣé bẹ́ẹ̀ dẹ̀ complaint number ẹ̀ lẹ́yìn dẹ̀ wá kàn ẹ lọ arrest ẹ wá pa lọ́mọ torí pé obstruct ọ̀nà. Torí ẹ̀ ni mo ṣe ń sọ pé ó dọ̀wọ́ àwa náà wà aráàlú a ní láti wà very careful. Àwọn pípù yìí ẹ̀mí ò jọ wọ́n lójú o, àwọn tẹ́ ń wò ó ẹ̀mí èèyàn kò jọ wọ́n lójú, kò sí tí wọn ò lè fi ẹ̀mí èèyàn dá o. Ọlọ́run mọ̀ fi sọ rẹ̀ sọ gbogbo wa à ń bá wọn rin ìrìn àjò àlọ́ọ̀dé